nípa àwọn akíkanjú nílẹ̀ Yorùbá, orúkọ náà ò tíì pé tá a bá sì dárúkọ Ògèdèngbé Agbógungbọ́rọ̀ àti Fábùmí Òkèmẹ̀sí kí wọ́n ní ipa tiwọn nínú ìtàn Yorùbá. Ògèdèngbé wá láti ìlú Ìjẹ̀ṣà, Fábùmí sì jẹ́ ọmọ bíbí ìlú Èkìtì. Nígbà tó jẹ́ pé ìlú Ìbàdàn ló ń darí àwọn ìlú tó wà nílẹ̀ Yorùbá, wọ́n máa ń rán ajẹ́lẹ̀ lọ sí àwọn ìlú kéréje láti gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ wọn. Tá bá sì ti ní ọba Olúbàdàn ti Ìbàdàn tán, a tún máa ń ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Látòsà Ìyàndá, òun ni ààrẹ nígbà náà. Jagunjagun ńlá tó bá sì gbónúgbóyà máa ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Látòsà náà wá ń lo ọwọ́ agbára tiẹ̀ yàtọ̀ sí àwọn ajẹ́lẹ̀ ọba. Òun náà wá ń rán àwọn ajẹ́lẹ̀ tiẹ̀ lọ sí ìlú kéréje láti gba ìsákọ́lẹ̀ wá. A lè mọ sin bàbá ká tún mọ sin ọmọ. Èyí ló mú àwọn ìlú kéréje ọ̀hún bíi Èkìtì, Ìjẹ̀ṣà, Òmu, Ìlá tí wọ́n parapọ̀ láti dojú ogun kọ Ààrẹ Látòsà. Àwọn ìlú mìíràn náà sì tún fi ọmọ ogun ránṣẹ́ sí wọn láti lè dojú ìjà kọ. Wọ́n dojú ìjà kọ. Ogun náà là á pè ní Ogun Kiriji. Ọdún 16 ni wọ́n fi ja ogun náà tí wọ́n sì ṣẹ́gun Ààrẹ Látòsà. Kí ni ìtàn yìí kọ́ wa? Àgbájọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kan ò gbẹ́rù dórí. Tí àwọn ìlú ìyókù ò bá gbárùkù tì wọ́n, àbí tí àwọn ìlú bíi 4 ò bá pawọ́ pọ̀, wọ́n lè mọ́ lè ti ọwọ́ ìbàjẹ́ Ààrẹ Látòsà náà bọ́lẹ̀ tí ó sì mọ́ ṣe wọ́n báṣubàṣu. Wọ́n ṣẹ́gun, wọ́n sì ṣẹ́gun pẹ̀lú àṣẹ Olódùmarè. Tá a bá ń dárúkọ àwọn akíkanjú nílẹ̀ Yorùbá, ẹ má gbàgbé Fábùmí Òkèmẹ̀sí àti Ògèdèngbé. Mo lérò pé ó ti yé yín yeke. Àṣà Yorùbá ò ní torí tèmi parun o. Ìwọ ńkọ́? Ìtàn wa, ògo wa.